kí wa pé a kú dédé àsìkò yìí o mo kí wa wípé ẹ káàbọ̀ sórí ètò wa èyí tí a pè láròjinlẹ̀ àròjinlẹ̀ tá a sì rí yìí náà ló bí ẹ fura wọ́n júwe nǹkan kan fún wa nínú ayé tá a wà yìí fọ́pọ̀lọpọ̀ àwa tó jẹ́ pé ilé ayé yìí àkàkún a sì ń lo ilé ayé yìí bí ẹni pé torí tiwa nìkan lọ́ba mi ṣe ṣẹ̀dá ilé ayé tá a wà yìí ó sì yẹ ká mọ̀ wípé àwọn kan ń bẹ níbìkan táwọn náà wáyé tá a wáyé ṣùgbọ́n tọmọ ádámù pa kádàrá wọn dà irú àwọn èèyàn wọ̀nyí báwo ni wọ́n ṣe ń lò ṣẹ̀mí wọn gan èyí náà ló mú mi lọ sílùú àgọ́ ààrẹ láti gbé àwọn ọmọ ìyá mẹ́ta tẹ́ ń wò lójú amóhùnmáwòrán yìí àwọn ọmọ ìyá mẹ́ta tẹ́ ń wò yìí kí ló sọ wọ́n dà fọ́jú ọ̀sán gangan nígbà àwọn bí wọn ni wọ́n fọ́ lójú nígbà àwọn dàgbà ni wọ́n fọ́ lójú àìsàn ló fọ́ wọn lójú èmi ò lè sọ kankan nípa mẹ́tẹ̀ẹ̀ta tí mo kà kalẹ̀ yìí ṣùgbọ́n àwọn náà lanu wọn bá wa sọ̀rọ̀ ìgbà náà láàtò wá mọ̀ wípé ìjáyé tá a wà yìí ṣé nítorí tèmi tiẹ̀ nìkan lọ́ba mi ṣe dálé ayé yìí ìjáwọ́ tiẹ̀ ń ronú nínú ayé tá a ń lò yìí ẹ má jẹ́ ń bọ́pọ̀ lọlé olóró ẹ má jẹ́ ń lọ wo ná ẹ̀já gbọ́rọ̀ lẹ́nu wọn báwo wọ́n ṣe bẹ̀rẹ̀ tó fi di wípé ọmọ ìyá mẹ́ta wọ́n fọ́ lójú ẹ dákun ẹ bá mi dárúkọ yín fáwọn tí wọ́n láǹfààní tí wọ́n ń wò wá ní dédé àsìkò yìí o. Nasiru Isiaka mo tún ọmọ 40 years. Suleiman Isiaka 61. Orúkọ mi ni Muhammadu Sadu Isiaka mo ti wọ age of 65. Gẹ́gẹ́ mo sọ fún yín orúkọ mi Suleiman Isiaka ọmọ bíbí ìlú àgọ́ ààrẹ ilé imam compound ní àgọ́ ààrẹ mo lọ iléèwé UD school àgọ́ ààrẹ gẹ́gẹ́ bí sítórí wa a jẹ́ àkàndá nípa ojú débi pé ọlọ́run ò sì pé ká máa tọrọ bárà jẹun láti jẹun. ǹjẹ́ bí wọ́n ṣe bí yín láti ọmọ òpóǹló tẹ jáde nínú ìyá àti bàbá yín ṣé bí wọ́n ṣe bí yín rèé ṣé bí wọ́n ṣe bí yín náà lẹ́wà yìí ni àgbà òun ṣe wá jẹ́ tó fi wá di pé ẹ̀dẹ̀ tí kò ríran mọ́ báwo lẹ ṣe rìn yín tẹ fi kóró àgbákò yìí gan. ìwọ̀n òbí wa báyìí ẹ rí i pé mo ní ọlọ́léèwé NUD school àgọ́ ààrẹ ìwọ̀n òbí wa báyìí rárá kò sẹ́ni tí ó jáde primary 6 nínú àwa mẹ́tẹ̀ẹ̀ta so kó tó di pé àdánwò ojú yìí dé kò bá wa ní ó kálukú ló ti níṣẹ́ lọ́wọ́ ẹni ó jẹ́ mẹkáníìkì ń bẹnu wa ẹni ó jẹ́ electronics ń bẹnu wa èmi yìí nìkan Isiaka Nasiru mechanical machine ni so electronics àwọn ni Muhammadu Sadu Isiaka èmi gẹ́gẹ́ bí ẹnìkan Suleiman Isiaka oníṣòwò lèmi mo ń ta ẹran ìṣòwò ẹran ni mí alápàtà ni mí baranda èmi gan ni mo kọ́kọ́ rí problem ojú ire èmi Suleiman èmi bẹ́ẹ̀ ni ìṣẹ̀lẹ̀ yìí sì ṣẹlẹ̀ ní 1979 sí mi bẹ́ẹ̀ ni mo sùn nǹkan kan ò tiẹ̀ rìn mí lójú rárá mo sùn bí tó jí bá ni fíìmù ńlá ló jẹ́ fún mi láti jẹ́ pé ẹ̀mí tí mo bá ojú sùn láì wá di pé kílẹ̀ mọ́ kó wá di pé olú ò rí anything mọ́ eré làwọn òbí mi kọ́kọ́ pè é pẹ̀lẹ́ ni wọ́n jẹ́ ẹ̀gbọ́n mi tó wà lọ́wọ́ tún mi bóò ni ò rí kinní kankan o so wọ́n ṣe takuntakun wọ́n ké sáwọn àgbàlagbà wọ́n kálukú gbìyànjú síbẹ̀ náà pàbó ló já sí títí tí mi wà dé ní ilé nìyí ẹ̀gbọ́n mi yìí ló gbọ́ orílẹ̀-èdè tí wọ́n á gbé mi lọ àtọ́jú gbogbo hospital tá a lọ ẹ̀gbọ́n mi Muhammadu Sadu Adétọ́jú tó wà lọ́wọ́ ọ̀tún mi òun ló jẹ́ ní tí ó ń gbé mi lọ bá mi lọ bí kíbi tá a bá fẹ́ lọ àti ìyá mi torí pé àwọn gbọ́ Haúsá dáadáa so èmi ò gbọ́ Haúsá ìyá mi ò gbọ́ àwọn tí kẹta tí wọ́n gbé lọ tí wọ́n bá wa rọ́ èdè
nurse ìgbà tí ó rẹra ó di pé ìyá wa dúró ó pè mí pẹ̀lú wọn tí àjọ kiri káàkiri ibi wọn bá ti ní hospital báyìí ká lọ ó ti yá ni bí wọn bá tún ní ìlú báyìí ló tó kàn ká tún lọ ó ti yá ni èmi àtẹ̀gbọ́n mi yìí àtá títí tá a fi padà lórí ìrìn àjò yẹn tó já sí pàbó yìí àwọn tó ń dira omi láti jẹ́ pé káwọn tó ká tún lọ síbò omi táwọn tó gbọ́ nílọrin ní tẹ̀gbọ́n mi tó ṣẹlẹ̀ sí. ẹ̀gbọ́n yín tó wá mú yín káàkiri wípé kẹ́ ẹ lè bọ́nú àjàgà yìí ìyẹn Muhammadu Sadi ti mú yín káàkiri ṣé torí pé ó mú yín káàkiri lòun náà ṣe kàgbákò ojú ni àbí báwo ni Muhammadu Sadi báwo lùwọ́ ṣe wá kàgbákò tiẹ̀ ṣé tèrú ẹ̀gbọ́n rẹ tó mú kiri ni báwo gan lójú tiẹ̀ ṣe wá fọ́ tí wọn náà fi dẹni tí kò ríran mọ́ ẹ dákun bàbá ẹ bá ń ṣàlàyé káwọn èèyàn tara yín kọ́gbọ́n o. àbúrò mi ní incident yìí gẹ́gẹ́ kó ṣẹlẹ̀ sí ní ọdún 1979 èmi sì wà nílé ẹ̀kọ́ṣẹ́ nígbà yẹn àmọ́ mo ti ṣe freedom but mo wà lọ́wọ́ abẹ́ ọ̀gá tí mo ti kọ́ṣẹ́ yẹn náà ok iṣẹ́ electronics mo kọ́ so ìgbà tí incident yẹn ṣẹlẹ̀ mo ní láti wálé torí Ṣakí ni mo wà mo ní láti wálé láti máa wá gbé àbúrò mi káàkiri pẹ̀lú mọ́mì wa. kí lẹ ń ṣe ní Ṣakí bẹ̀rẹ̀? iṣẹ́ electronics náà ni mò ń ṣe so à ń gbé káàkiri a bẹ̀rẹ̀ ìrìn àjò wa láti Gbẹ̀ngbẹ̀lẹ́kẹ́ títí dé Màlàfí títí dé Bòkú láti Bòkú ni wọ́n ti transfer wa sí ilẹ̀ Haúsá ní Kano Sudan Eye Hospital ní Kano so níbẹ̀ ni a parí ìrìn àjò sí ní ọdún 1981 ìgbà tá a padà dé sílé ní ọdún 1981 yẹn ó fojú yẹn rí nẹ kúrò lọ́hùn-ún bẹ̀tí ń gbà padà délé ìgbà tó máa fi tó nǹkan bí oṣù mẹ́fà sígbà tí wọ́n ṣiṣẹ́ ojú yẹn nǹkan yẹn tó padà again a tún padà sọ́hùn again sílùú Kánò again sí Sudan Eye Hospital yẹn ìgbà tá a gbé dọ́hùn padà wọ́n ní nǹkan yẹn ti bàjẹ́ pé kò látòṣe mọ́ a fi padà wálé a fi ń bẹ bẹ́ẹ̀ láti gbà yẹn àìsàn kọ́ o bẹ̀tẹ̀ àwọn òyìnbó yẹn sọ pé ìgbà àwọn ti lè ṣiṣẹ́ yẹn lẹ́ẹ̀kan àwọn ò lè ṣe lẹ́ẹ̀kejì mọ́ torí àwọn òyìnbó ni wọ́n ṣiṣẹ́ ní hospital yẹn nígbà náà ok ibi tí agbé ń gbé káàkiri tí eléyàn dúdú níbẹ̀ ni tèmi náà ti ṣẹlẹ̀ Ọ̀yọ́ lèmi wà tí mo ti ń ṣiṣẹ́ torí ńgbà ó ti di pé agbé káàkiri èmi ti padà sọ́yọ́ so torí Ọ̀yọ́ ni dádì wa àmọ́lẹ̀ yìí ni wọ́n bí àwa sí ok Ọ̀yọ́ tèmi náà wà èmi náà sùn ní mo kẹ̀ ṣàdédé jí mo sáré kójú mi ta bàbá mi rí nà kò kílẹ̀ àmọ́ dáadáa kí ló ń ṣẹlẹ̀ bọ́fọ́ gbó mi rí kinní kankan kó yá tó kó sí ń bẹ̀ tàbí kó ibi mo ti ké sí àbúrò dádì ibi tí mo wà lọ́dọ̀ wọn lé nìyẹn bàbá báyìí ní nǹkan yìí ń ṣẹlẹ̀ yín rí nà mọ́ dáadáa bàbá ní kí ló ṣẹlẹ̀ ó ní mi mọ́ wọ́n sá àwọn náà sá ké sí àwọn àgbàlagbà wọ́n ní láti máa tọ́jú mi wọ́n ń lóògùn fún mi tó èyí tó jẹ mọ́sẹ̀ èyí tó jẹ mọ́ nǹkan wọ́n sá lo gbogbo ẹ̀ bákan náà ni nígbò di January 2888 ó búlọ́ọ̀kù pápátá tìǹtì rí nǹkan kan mọ́ ti lè jáde mọ́ láì jẹ́ pé wọ́n bá fà mí jáde ṣùgbọ́n mo róore ọ̀fẹ́ gbà lọ́dọ̀ Ọlọ́run pé ńgbà ṣe títí fúnra ara mi náà ni mò ń fi òye gbé ìrìn àjò mi láti dá jáde bí mo bá fẹ́ lọ wẹ̀ àbí mo bá fẹ́ bọ́ síwájú ìta mò ń dún try láti jáde báyìí ìgbò yá tó di pé kò sí nǹkan kan mọ́ wọ́n ní kí n máa lọ sí iwájú Central Mosque nílùú Ọ̀yọ́ Aláàfin pé kí n máa lọ gba báárà ń bẹ̀ onítọ́ bíi kọ̀rẹ́ báárà ní màá lọ sọ́dọ̀ àwọn bàbá tó bí mi àwọn òbí mi ń bẹ láyé ohun èkú torí àwọn èèyàn ni wọ́n gbà mí mọ̀ràn yẹn o ni mo fi wálé láti ọdún 1988 September 88 náà mo wọ̀ lólẹ̀ September 3 88 náà mo dé sílùú ilẹ̀ yìí padà láti ìgbà yẹn ni mo ti ń bẹ báwọn títí di àkókò yìí. alàgbà Nasiru ẹ̀yin làbúrò pátápátá inú ọmọ Isiaka báwo lẹ̀yin ṣe wá ṣe alábàápàdé tí nígbà táwọn ẹ̀gbọ́n yín méjèèjì tí wọ́n dẹni tó fọ́ lójú báwo lẹ̀yin ṣe di ẹni tí ò ríran mọ́ kí ló fà tìyín náà ẹ̀já gbọ́. ó ṣẹlẹ̀ pé bí ojú yìí ṣe bẹ̀rẹ̀ mẹkáníìkì ẹnjìníárì ni mí mẹkáníìkì machine so bẹ́ẹ̀ ni
so mo kàn dé ṣọ́ọ̀bù níjọ́ kan mo láwọn ọmọ ṣẹ́ mo ní àníṣe kẹta fẹ́ ṣe níjọ́ yẹn àṣàtú machine kalẹ̀ ìyá 2005 yeah. So gbàdá sáà ń ṣe mo sáà rí i pé láti ìgbà tí mo ti jẹ́ ojú mi ọ̀sá kílẹ̀ àdáadáa mo sáà ń try mo lọ ra oògùn wọ́n bá mi ra oògùn mo lo oògùn síbẹ̀ náà kẹ́kọ̀ọ́ yàtọ̀ asa ṣe mo sá lọ síìtù wọ́n gbé mi lọ síìtù a lọ síìtù wọ́n yí ẹ̀ òun ni wọ́n ní nǹkan yìí wọ́n láwọn ṣe operation fún mi wọ́n ṣe operation yẹn fún mi síbẹ̀ náà kẹ́kọ̀ọ́ kílẹ̀ àdáadáa wọ́n tún ní kí n padà wá táyìn gbà tá ní pé a padà lọ gẹ̀ báyẹn tó mú mi lọ torí lẹ̀ farasí la lọ ara ènìyàn náà ò tún yá so nìkan náà ló sì mọ̀ bẹ̀ so bá a sì lè lọ́mọ́ tí ó di pé ìfojú ìrì náà mọ́ nìyẹn. ẹ wá dákun ǹjẹ́ ìgbà tíṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ sí yín ṣé ẹ fẹsẹ̀ ẹlẹ́tọ̀ọ́ ni ẹ sáré sọ́tún ẹ sáré sọ́sì ni ẹ kàn sáwọn tí wọ́n mọ oyún inú ìgbín tòun ti karahun tí wọ́n lè kó yíyan ìlú àjàgà tẹ́ ẹ wà yìí ẹ sáré bẹ́ẹ̀ ni àbí ẹjẹ́ gbọ́n parẹ́ ẹjẹ́ gbọ́n parẹ́ nípa ọ̀rọ̀ àjò tẹ́ ẹ rìn nígbà tọ́rọ̀ dà báyìí tán. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo sọ síwájú ẹ̀gbọ́n tí mo ní wọ́n ké sí gbogbo àwọn àgbàlagbà nípa ẹ̀ka fẹsẹ̀ létọ́ yìí hospital gan sọ bẹ́ẹ̀ fún mi so àárín kò ṣe àwọn òbí wa gbìyànjú kò ṣe lẹ́yìn nígbà táwọn náà gbà fọ́lọ́run dàgbà ká mú gbogbo bẹ́ẹ̀ mi gẹ́gẹ́ bí oníṣòwò tí mò ń kiri oko kiri kò sóko tí ìdètì ní fọ̀rọ̀ ara mi wẹ́lọ̀ lọ́dọ̀ àwọn ní ìgbìyànjú lọ́dọ̀ àwọn àgbàlagbà òun kálukú bá gbìyànjú agbára ẹ̀ kò sí so títí di òní tẹ́ wà. àwọn yẹn sọ pé tó ọ̀tá ìdílé ó lágbára wọn ni ọ̀tá ìdílé ni pé bàbá wa ni wọ́n fi ń bínú gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí. ẹ wá dákun ń bọ̀ wá dà bó ṣe dà yìí lórí bó ṣe rí yìí báwo lẹ ṣe wá ń jẹ báwo lẹ ṣe ń mu tó fi di wípé afọ́jú tí yìí ẹ fi gbà bára ẹ sì ń jẹ ẹ sì ń mu aṣọ òdọ̀tí mọ́ yín lọ́rùn báwo lẹ ṣe ṣe tọrọ tí fi dà bẹ́ẹ̀ inú àwọn tí ò ríran ẹ dákun ẹ ṣe lálàyé kàtàrà tí yín kakọ́kọ́ méjì mẹ́ta kan. bí mo ṣe wáyé o ṣé ẹran bá gbà kí n fọwọ́ kàn bí màálù ṣe tóun di bí mo ṣe dúró tí bá lọ fọ ikọ̀ màálù yẹn rà ni bó ṣe wúrà àgùntàn yìí tí bá di gbẹ yẹn bá di mọ dé fún mi tí bá di gbà mú báyìí mo ti mọ yóò tó kódà bí wọn kó ọ̀fà kalẹ̀ mọ́ ọmọ yóò tó tí bá di gbé àwọn ọmọ sùn yẹn lówó lọ ọlọ́run tóbi tó kọ̀ tó jẹ́ pé ìrajà mi gan ó máa ń ya anybody lẹ́nu pé pẹ̀lú kọ́ndíṣàn yìí yóò pé àwọn tí mo rà lọ́dọ̀ wọn tínú ó dùn ọlọ́run sì fún mi náà lóúnjẹ òòjọ́ tèmi níbẹ̀. bí ọ̀rọ̀ ẹ ṣe rí nù Aláròyé òbí sẹ́ wò ó náà ni mo ń ṣe jẹun dòní yìí àwọn tí wọ́n lọ ẹ̀rọ náà ní akọ́tún mi akọ́sí àti iwájú wa lọ́kùnrin pátápátá ló wà lọ́wọ́ tún mi yìí ẹ̀rọ làwọn ń lọ àbúrò mi tó wà ẹgbẹ́ lọ́wọ́ àlàáfíà mi ẹ̀rọ làwọn ń lọ ẹ̀rọ àwọn méjèèjì ẹni wọ́n gbé lẹ́lẹ́kùnlé tí wọ́n ń ṣiṣẹ́ wọn. èmi tí mò ń ṣòwò yìí nígbà tó lọ́run pé báyìí tó rọ́kọ́ bọ́ọ̀dì tìrajọ ẹni mo kọ́kọ́ ra ẹ̀rọ tí mo kọ́kọ́ rà ẹni mo gbé fún wọn pé kí wọ́n máa lò nígbà èmi lọ́nà tèmi tí mò ń tọ̀ jẹun káwọn náà máa fi léyìn jẹun sọ̀rọ̀ àwa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lórí ìlàkàkà ẹ̀rọ yìí ti dàgbà àwọn ẹ̀rọ yìí ti di àgbà so débi pé gẹ́gẹ́ bí irú oyin tẹ wáyì à ń fọ̀rọ̀ wá wẹ́lọ̀ àwọn èèyàn ṣe processing fún wa débi pé a yá loan ní báǹkì a yá loan 700,000 láti pé ká fi ra ẹ̀rọ mìíràn but àràpín ìjà ní dà ẹni pé kẹgbọn ọmọ ẹ̀rọ kan náà ni gbogbo àwọn méjèèjì ń lọ o tẹ́lẹ̀ o àwa wo owó ìgbà tó owó yìí jáde tí wọ́n yá wa lówó yìí láti pé ẹjẹ́ kẹrọ yìí ó pé méjì kó ń kálukú ó mú tiẹ̀ so kò ní sí pé ẹ̀gbọ́n rẹ̀ mi jẹ tàbábúrò mi ṣe jàǹbá fún mi lẹ́rọ ọlọ́wọ́ ìsọ di méjì báyìí mo bí ń darí lójú pé ẹ̀rọ àkọ́kọ́ yẹn ó ti tó kàn bí ọdún 17 báyìí ẹ̀ẹ̀kejì ọdún kejì kọ́ nìyí ọdún kejì rí alhamdulilah. ẹ̀rí ìkànnù ayé ọ̀yẹ̀yẹ̀ ò ní yẹ kádàrá o gbogbo àwọn tí wọ́n ṣèkà wọ̀nyí
ó ṣeé ṣe kí wọ́n wà nú ayé ó ṣeé ṣe kí wọ́n ti kú ṣùgbọ́n ohun tí wọ́n ní káwọn ọmọ wọ̀nyí má jẹ́ nú ayé tá a wà yìí wọ́n máa ń lo ayé wọn lọ wọ́n máa ń lo ayé wọn lọ bó tilẹ̀ jẹ́ wípé ayé ò ní pa kádàrádà ṣùgbọ́n wọ́n fọwọ́ aago sẹ́yìn ọwọ́ aago wọn ni wọ́n fà sẹ́yìn yìí ẹ̀rí nǹkan bí pùrọ́pùrọ́ kó kú sójú ìlú náà o ṣìkàṣìkà kó lọ́sẹ̀ sáàrò olóòótọ́ ìlú nìkan ní kú tí wọ́n sínú pósí dẹ̀ ẹ̀rí nǹkan bí o ẹni ṣerú eléyìí ẹ sọ fún mọ̀kùn o àmọ́ alàgbà Nasiru Isiaka ń lo ayé rẹ̀ lọ́nu Sulaimanu Isiaka ń lo ayé rẹ̀ lọ́nu Muhammadu Saadi Isiaka àwọn lẹ́rí tí wọ́n ń lo ayé wọn lọ rèé tí wọ́n sàn ẹni tó ṣerú eléyìí ọbẹ̀rù rẹ̀ níbodè ẹnì kò ní gbé. mo wá fi dédé àsìkò yìí o mo fi kí iléeṣẹ́ Aláròyé TV pẹ̀kú iṣẹ́ takuntakun iléeṣẹ́ náà ní ìbàjẹ́ mo kì í ẹ̀kú gbìyànjú eléyìí kó máa jẹ́ tọlọ́gbọ́n o kó máa jẹ́ tolóye kó máa jẹ́ tẹni tó nípa yóò sí kó máa jẹ́ tẹni tó sọ pé èèyàn ò sí kó máa jẹ́ tẹni tí ó mọ̀ pé ayé tá à ń lò yìí àwọn kan ń bẹnu ayé tí wọn ò dùn sí gbèsè tá à ń gbé àwọn kan ń bẹnu ayé tí wọn ò fẹ́ ó dáa fẹ́nìkan àwọn kan ń bẹnu ayé tó jẹ́ pé àwọn ò náànú ọmọ ọlọ́mọ lójú èmi àti ẹja jọ máa ṣọ́lẹ̀tẹ̀ ká máa tẹ̀lé ọ̀hún pẹ̀lẹ́ pùtù torí pé ilẹ̀ gbígbẹ a máa yọ ni o mo dé yìí mo dúró o ó dijọ́ mi ọjọ́ rẹ̀ nígbà tá a tún máa pàdé lórí àkọ́tún ètò tá a pè ní àròjinlẹ̀ èlòbí ẹ̀fùrà o ó dìgbà.